أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرأة الأعداء ولم يكن ناصرا سواك يا رباه فمن وعسحتي لتأتي ببدر وجلبا كل مؤنة مسافر رجالي في مجيبي ومشهد وأنزل علينا ثوب ستر تديمه علينا بسوق الختم أجاني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من هذا الأب الله أكبر صلى الله عليه وسلم تسليم عليه بقدره عليه وأصحاب قد علوا كل مقدر صلى الله عليه وسلم يا هادي سلامت هداية وسادا منك من غير حرمان منك يا هادي سلامت هداية وسادا منك من غير حرمان. Lágbé níbi tí àwọn afá Muhammad ti lọ lẹ́ẹ̀kan pé mọ́dájì ní pé ṣé Ibrahim pín àwọn èèyàn sí oríṣi mẹ́rin. ni a sọ wájú Allah ta'ala anhu. wọ́n sọ̀rọ̀ ẹni tó ọjọ́ orí ẹ̀ gùn ẹni tó ọjọ́ orí ẹ̀ kúkún pé ṣé mọ́dájì kí ló ń pè ní mọ́dájì kí orí Ọlọ́run kí dáadáa Ọlọ́run kó tara ẹnìkan bọ́ sí ọ̀dọ̀ ẹnìkan. Tàbá wọn sọ pé fàmíńkà àyà hadi. Fàmíńkà àyà hadi. طلبت هداية فابلي رشادا منك من غير إيماني. látọ̀dọ̀ àwọn ṣéèkù wa alhadi. alhamdulillah alhamdulillah rabbil alamin. anakumullah anakumullah wọ́n ní kí n sọ pé practice níṣojú wọn torí nǹkan tí èmi fẹ́ sọ tẹ́lẹ̀ ní pé wa ammal insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'amahu fayaqulu rabbi akramani wa amma al-insanu idha mabtalahu faqadara alayhi rizqahu wa yaqulu rabbi ahanani. Ọlọ́run wá sọ kàlà. so n pé wọ́n ti sọ pé kí n dá padà anakumullah sa anakumullah. 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 Setigi. Alhamdulillah. فمنك يا هادي بني ماتن. الله أكبر. طلبت هداية. فمنك يا هادي طلبت هداية. فابلي رشادا منك من إيماني. Ọlọ́run má ṣàwá wọlá wọn kọ́lọ́ má ṣàwá wọlá wọn tẹ̀mírínù tí wọ́n pè tẹ̀mírísì tí wọ́n pè kọ́lọ́ má ṣàjẹ́ ká ṣe dáadáa. Àmín. Sallallahu alayhi wa sallam. Àlùbáríkà Ànábì Muhammad nítorí ẹni tí ọ̀gá tó bá fi sí àyè kankan pé kó ṣe nǹkan ẹni tí ọ̀gá àyè tó ní kálukú wá wà àyè ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó fẹ́ kí kálukú máa ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe lè wá wù níbi àyè tí wọ́n fi kó wá sí yẹn kò sẹ́ èèyàn kan gbọ́dọ̀ máa ríra rẹ̀ ń pòun lòún ṣe nǹkan àwọn tó wọ́n ń ṣe nǹkan yẹn lára kó wá mọ́tàdù ni ẹni yẹn lè máa rí pé òun lòún ṣe nǹkan yẹn o àmọ́ ìtìdárù òun àsánbíhùn òun kọ́lámù lòun gègé tó fẹ́ fi ṣe nǹkan ni àlẹ́ àsánbíhùn ọwọ́ fíńgàsì tó fi kọ́ nǹkan yẹn àlìmàbúbù ni nǹkan tó fẹ́ ń pé kó ẹ̀nà bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. Alhamdulillah rabbil alamin. ẹni tó bá ti wà ní ọ̀dọ̀ aṣíwájú kan ẹni tó bá ti wà ní ọ̀dọ̀ ọ̀gá kan pàápàá lójú ọ̀nà Ọlọ́run báyìí kò gbọdọ̀ máa rí ààyè kóhùn ó wà láàyè ó ń náwó ni ó wà láàyè nǹkan kò bó tilẹ̀ wù kó rí kò gbọdọ̀ ríra yẹn kó lò ó. Fàmíńkà torí táìmù ni torí ìtìsọ́ọ̀rù jíjà ní nǹkan pé kìíní kò gbọdọ̀ máa ríra rẹ̀ ìmá ríra rẹ̀ yẹ á máa fà ìgbéraga. nínú ọ̀rọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣé Ibrahim lẹ́kọ̀ọ́ ṣé wàá rí kò sí ní gbogbo kìíní yẹn nínú ọ̀rọ̀ ṣé Ibrahim kan náà ló ti ní báàlì ẹ̀yin tó mo tẹ̀ tí ṣe mùkọ́ dímọ̀ àfáà lówó nínú ọ̀rọ̀ ṣé Ibrahim kan òun ní pé màá síyàtùn túrísù zùlà khayrun
wàtọ́hàtún túrísù kíbúra Masiyatun túrísù zòláxẹ́ igun wàtọ́hàtún túrísù kíbúra ṣàgùn. Masiyatun túrísù zòláxẹ́ igun. Masiyatun ṣé fún ayọ̀ pé olùtọ́ Masiyatun ẹ̀rí kíyàn ṣe mistake kan. Túrísù. Èèyàn ń ṣèbádà, èèyàn ń kírun fọ́lọ́, èèyàn ń ṣe gbogbo ẹ̀ lójú àná. Èèyàn wá ṣe mistake lónìí òfin Ọlọ́run bá kan. Ó wá mistake tó ṣe yẹ, àṣìṣe tó ṣe yẹ túrísù zula ó wá yẹpara rẹ̀ fún Ọlọ́run ọba. Ìyẹ́ ẹ̀yẹ màá sí àyẹ tó ti jẹ́ kó yẹpara rẹ̀ fún Ọlọ́run ọba ẹ̀ ó máa jogún kíni fún xeyirun ó máa jogún dáadáa fún irú àṣìṣe bẹ́ẹ̀ àṣìṣe tó dání wà tán àtúntún rí tùkíbà èmi ni mo wá kírun báyìí èmi ni mo ń ṣe gbá báyìí èmi ni kíní ọ̀gá báyìí èmi ni mo ṣe kíní ọ̀bá rẹ̀ èmi ni mo ṣe èmi mo ṣe kíní bàbá èmi mo ṣe pé kíní bàbá irú nǹkan bí tó ti sọ yẹn tùn rí fìwàlìyé ṣáàgù nìyẹn tó ó ti ba iṣẹ́ jẹ́ ọlọ́mọ yẹn kì í ṣe gbogbo wa bàjẹ́ ọlọ́mọ bá ṣe gbogbo wa jẹ́ ọlọ́mọ ṣàkọ́ wa mọ̀ ń ṣe ṣojú wọn. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. A dúpẹ́ ọpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulilayi rabbil alamin. Aṣàṣàlátù fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹnu Ọlọ́run ọba kó máa bá gbogbo àwọn wàlíyé Ọlọ́run ọba pátápátá. Jọlá tani. Ládẹ̀yẹrí rẹ̀ kó máa bá bàbá tó ṣe wípé ṣẹ́hìdá tùrọ̀ ṣàmṣíhì àkọ́ṣe wàlàdání. Alhamdulilayi rabbil alamin. Bal àlàásọ̀mì wàlàámẹ́ àwọn على فوا شيخنا المقدم محمد الرابع علي بايو عبد الملك رضي الله تعالى عنه دمعته الله وطلبكم آمين. ومنهم رحبكم أنتم العادرون أكيد بقولني كان وعلى راس رحب شيخنا الجليل الذي هو يرشدنا إلى ولا يزال يرشدنا إلى ما فيه الخيرات ولا يزال يرشدنا إلى ما فيه سعادتنا وعلى ذلك ندعو الله سبحانه وتعالى له أن يطيل في عمره كل خيرات وأن يحفظه كل حين كل وقت وحين ببركة حبيبه عند الله وببركة شيخه عند الله وببركة محبوبه عند الله ومنكم أنتم العادرين والعادرات أرحبكم تحية إسلامية أفضلية تحية أهل الجنة هلا وحيا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn tí a ti dúpẹ́ fún Ọlọ́run ba tí a ti ṣàṣàlátù fún Ànábì wa Muhammad láti tọrọ ìyọ́nú Ọlọ́run ba fún gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí pàápàá jùlọ bàbá wa àgbàlówóró àlékún ìyọ́nú Ọlọ́run ba àlékún ìtúnu lọ́wọ́ Ọlọ́run ba kọ́ lọ́wọ́ sábà ní ṣe fún bàbá àti gbogbo nǹkan tí ó ní bàbá àti gbogbo nǹkan tí bàbá ní láwọn ìyá wa ìyá líke láwọn gbogbo àwọn afọwọ́ pátápátá àwọn Ànábì wa Muhammad àwọn ọ̀gá níkàlẹ̀ àwọn ọ̀gá ni tí Ọlọ́run bá gbé dáadáa ní rọ́mùdúlọ̀ kẹ̀yìráàtì fún wa tí wọ́n gbé kalẹ̀ gbogbo ìgbà ni wọ́n ń ṣe wá láti ká máa ṣe dáadáa látàná títí kó tó dé ni tí wọ́n sì yé máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá tó wá gbé wọn kalẹ̀ ní àpèjúwe oríire báyìí àpadà sábúrú àpadà sí ìgbà àpadà sáìdá bó tilẹ̀ wù kó sọ̀rọ̀ rẹ̀ kó dá ọlọ́mọ ẹ̀kọ́ ga mọ́ láéláé. alùbẹ́ka nẹ́bù Muhammad alekun gbígbà àdúrà kọ́lọ́mọ ní ṣe fún wa sọ̀rọ̀ fún ọ̀yẹ́ wa aláhàlìhì wa ṣèhábìhì kọ́lọ́mọ sábà ní ṣe bẹ́ẹ̀ fún alùbẹ́ka nẹ́bù Muhammad àwọn fi tí wọ́n fi ń kí gbogbo àwa jẹ̀mọ́ ní àpapọ̀ ní àwọn gbogbo àwa jẹmọ́ ní àpapọ̀ kí Ọlọ́run máa ṣáà gbàdúrà kó wa Ọlọ́run máa yọ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn ọ̀gá Ọlọ́run gbígbàdúrà ó ti wà gbígbàdúrà tó ti wà gbígbàdúrà ó ti wà gbogbo ìgbà tí gbígbàdúrà yẹn tó ti máa wá pọ̀ jù báyìí lọ tó máa fẹ̀ jù báyìí lọ Ọlọ́run máa kí gbogbo wa wà lẹ́yìn àdúrà yẹn ni gbogbo wa lè wà lẹ́yìn nípa ń pé kí ni Ọlọ́run lè ti kó túbọ̀ gbàdúrà màbúbì muhasasatul ma'abubi rọ̀bẹ̀ ìyá kọ́lọ́run gbàdúrà ẹ̀ kó fẹ̀ kí ẹlòmíì kó má wàá gbá fífẹ̀ yẹn mu kò wá nílé fìtì àga wájú ó máa wà ní àga ẹ̀yìn àwọn olùkí tí ọmọ gbogbo ìgbà táwọn ṣe gbogbo ilé máa ń ba ara ìdí ẹ̀.
batilun fihi rahmatu bàbá وظاهر من قبال النار. azab ọlọ́run máa ṣe yẹ bẹ́ẹ̀ fún wa ọlọ́run máa ṣe yẹ bẹ́ẹ̀ fún wa ọlọ́run máa ṣe yẹ bẹ́ẹ̀ fún wa gbogbo gbàgbé àti màá búbi tó bá ń ga kọ́lọ̀ jẹ́ kó káwa náà ká máa ga nígbà. ọ̀dẹ̀ ti wòye ànẹ́bọ̀ Muhammad akirami gúfìlì kúnnà akirama lè kú mọ́mi gbogbo gbà tí àwọn ọ̀gá bá ń ga gbogbo gbà tí foundation yìí tó bá ń ga káwa náà ká máa ga. àlùbáríkà ànẹ́bọ̀ Muhammad àwọn Sheikh Hanbali ọba ní wọ́n kọ tọ́pìkì fún àwọn ọ̀gá wa ní káwa ṣe practice ẹ̀ ní ìṣojú àwọn nípa ń pé kí ni perspective Islam ń pé kí ni perspective Islam nípa embalmment kí ni perspective Islam nípa embalmment kí làwọn pè ní ẹ̀bá tí mo ń pè December àti mo ń pè December làwà tí kò bá ṣe irú inú ìlú tí a bára wa tí kò bá sì ń ṣe àìní àgbọ́yé tó kò jẹ́ kí torí controversy pọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí fún controversy pọ̀ lórí irú àwọn ọ̀rọ̀ yìí tí kò sì jẹ́ kó máa wáyé nípa pé mùsùlùmí Islam bó ṣe wà ó kọjá ẹ̀sìn báwo la fẹ́ kírun nìkan ó kọjá ẹ̀sìn báwo ni a ṣe ń ṣàlùwàlá ṣe ń ṣe gbogbo àwọn ìbádà nìkan tábà wò ó lára àwọn definition tó máa ń define Islam òun ni pé kọ́ kí ni Islam is the religion of peace ẹ̀sìn àlàáfíà ni kí wàá ní àlàáfíà yẹ ó pín sí méjì àlàáfíà ti ara ẹni tó fẹ́ ṣèjọ́sìn àti àlàáfíà ìlú ibi tí yàn ń gbé àwọn ọ̀gá ọkọ wa ní nǹkan kan rí tí wọ́n sí lára àwọn nǹkan tó pọ̀ tí a sì ń kọ́ lọ́dọ̀ wọn òun ní pé nǹkan wà àlè ìbádà nǹkan kan wà àwọn nǹkan kan wà tí wọ́n ju ká jọ́sìn lọ kí ló ju ká jọ́sìn lọ òun ni àtàlím kíní kan wà tó ju ká jọ́sìn lọ òun kọ́ ni kíni àtàlím ká jọ́sìn ká wá mímọ̀ báwo la fẹ́ jọ́sìn fáàrí fúnni qabla an ta'buduni. ẹ wá mímọ̀ síwájú kẹ́ ẹ tó sí. wa in lam. torí tẹ̀sí pé ká wá mímọ̀ ó ju ká jọ́sìn lọ kíní kan wà tó wá ju ká wá mímọ̀ yẹn náà lọ kí ni nǹkan tó ju ká wá mímọ̀ lọ òun ni àníkáhù ká ṣe kíni ká ṣe ìgbéyàwó torí pé látara ìgbéyàwó yẹn láti máa rí àwọn ọmọ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa kọ́ mímọ̀ nínú àwọn tí àwọn ọ̀gá tí wọ́n kọ òun náà ní pé kíni ẹ̀sìn wàlámì yẹ́bùkọ́lé Islam illa bil ilmi ìmọ̀ ló ń gbé ẹ̀sìn Islam dúró ìmọ̀ ló ń jẹ́ kí Islam ṣe máa ṣẹ́kù so àtàbára nìkáhù lọ́ti máa bí àwọn ọmọ àtàrà ká ṣègbéyàwó lójú ọ̀nà tó tọ́ lọ́ti máa bí àwọn ọmọ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa kọ́ mímọ̀ kíní kan wà tó wájú kíni ká ṣe ìgbéyàwó lọ kíni nǹkan náà òun ni àlàáfíà àwọn kíní yẹn pọ̀ kíní yẹn òun náà ni àlàáfíà ẹni tó fẹ́ jọ́sìn èèyàn gbọ́dọ̀ lálàáfíà kó tó jọ́sìn ó fẹ́ gbààwẹ̀ ni ó fẹ́ kírun ni àlàáfíà ó síwájú kíní kan wà àlàáfíà ara yẹn náà kíní kan wà tó wájú àlàáfíà ara lọ òun náà ní kó pé kíni àlàáfíà inú ìlú tíyàn ń gbé tíyàn bá ń gbèrè èèyàn lálàáfíà tó tọ́ kò sí nǹkan tó ń ṣe àlàáfíà rẹ̀ àmọ́ àdúgbò tó ń gbé kò wá sí píìsì níbi bẹ̀ bí àwọn píìsì àwọn àdúgbò tí wọ́n ń sọ́fà ìsọjẹ́ǹsì gbogbo àwọn mílítírì kìíní tí ò da tó ń fèsì wọ́n tó ń fèsì gbogbo irú ẹni bẹ́ẹ̀ ò lè sọ pé òun fẹ́ kírun irú ẹni bẹ́ẹ̀ ò lè sọ pé òun fẹ́ wá mímọ́ irú ẹni bẹ́ẹ̀ òun fẹ́ ṣe nǹkan kan now níbẹ̀ báyẹn àwa wà ní ìlú tó ṣe wípé kíni ó ṣàmọ́là ó kó àwa tá jẹ́ Muslim àti àwa tá jẹ́ Christian ó kó wa jọ papọ̀ tó bá jẹ́ irú question tó yẹ pé à ń sọ̀rọ̀ embalmment ó wà nínú ìlú tó yẹ pé mùsùlùmí nìkan ló wà bẹ́ẹ̀. àánàkùmùlà so inú ìlú tí a wá bára wa ń pé ó kó kírísítẹ́nì jọ ó kó mùsùlùmí jọ ó dẹ̀ kó àwọn ẹlẹ́sìn oríṣiríṣi ẹ̀sìn àwọn ni ó kó jọ. kádẹ mọ̀ àwọn kírísítẹ́nì yìí wọ́n wà lára àwọn tí wọ́n ń pè ní alulikitab àwọn tí Ọlọ́run bá fún ní tírà nípa pé kútùbù sàmọ̀wíyà tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi òun ló wà ń bẹ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tẹlòmíì tí wọ́n nù sí bá a lọ sọ́dọ̀ ṣẹ́yìdì náà lè ó ní pé 104 ní nínú àwọn tírà kan tó ga fún àwọn pé 104 ní tó fi ń sọ̀rọ̀ sufi shif situn sufi ibrahim salasun sufi musa kobla taurat anshara sufi àti ó ti pé 100 báyẹn taurat injil zabur àti quran pé gbogbo ẹ̀ tó wá kójọ sínú alukan islam tí mo ti fẹ́ lọ ní pé gbogbo àwọn ẹlẹ́sìn yìí náà nǹkan kíkan ni wọ́n ní tírà tọ́lọ́run bá fún wọn. so àwọn lórí pé ṣé ká celebrate kí ni perspective islam nípa ẹ̀
perspective Islam nípa ẹ̀ mo wá ń sọ pé oríṣiríṣi ọ̀rọ̀ ló wà ń bibẹ̀ àti pé tí wọ́n bá fẹ́ tìtì ẹ̀ wọ́n á máa wo ààyè wo ni wọ́n ti fẹ́ máa sọ tó bá yẹ pé ẹni tó ń gbé ní ìlú tó yẹ pé mùsùlùmí ni gbogbo wọn Islam ni ó ń darí ètò wọn níbi bẹ̀ kò sí nǹkan tá a fẹ́ máa sọ ẹ filẹ̀ ẹ má ṣe ipa pé lèkúlé ń wíjẹ hàtùhù ni gbogbo kó wá òun ni ó ní òfin tó wà mọ́ ẹ̀ wàmí ní hajjan gbogbo oníkálukú ló ní òfin wọn lọ́dẹ̀ ní pé báwo la ṣe lọ́ ní lọ́ọ̀sì tiwọn so tábà ní pé kọ́ máa ṣe wọ́n ṣe but àwa táwa wà ní inú ìlú tó yẹ pé kírísítẹ́nì àti mùsùlùmí wà ń bibẹ̀ kò sí àá bá wọn ṣe níwọ̀n ìgbà tí ò bá ti ní nǹkan ṣe pẹ̀lú kékinni pẹ̀lú tó bá ti ní ba ẹ̀sìn wa jẹ́ àwọn kan wà tó lọ wípé à ní bá wọn ṣe àwọn kan wà ní bá wọn ṣe nípa wípé wọ́n gbà ń pé nǹkan tí wọ́n ń ṣe ní nǹkan kò ní ìfìbàt wọ́n gbà ń pé àdápa irọ́ òun ni torí pé wọ́n ń sọ fún wa pé a lè rí ẹ̀rí ní pé December 25 tó ń ṣe Christmas wọn yẹ òun ni wọ́n bí ànábì Ìsá bẹ́ẹ̀ ni àwọn tó máa ń celebrate resurrection kò ń ṣe wọ́n lè sọ pé ọjọ́ báyìí òun ni ó papòdà àbí òun ni ó kú pé kò wá ní dẹ̀ sọ àlàyé ẹ̀ fún wa ní pé gbogbo àwọn ọ̀rọ̀ ní kọ́ zúùrù ni àwọn ọ̀rọ̀ àdápa irọ́ pé kò wá ní wọ́n ní wa ká má máa ṣe ló ń sọ̀rọ̀ wá lè dínà láyé ṣe àdúnà zúùrà àwọn tí wọ́n kì í witness ayàkùn wá ní wà lára wọn. wọ́n lè dínà láyé ṣe àdúnà zúùrà. àwọn tó ṣe wípé kí ni wọ́n kì í bá wọn wà níbi ọ̀rọ̀ mo pé ọ̀rọ̀ hẹ́ẹ̀sì ọ̀rọ̀ tí ò ní ìfìbàt ọ̀rọ̀ irọ́ wọ̀ kí n bá wọn sí ń bẹ̀. wọ́n yóò bá máa rọ́ láti máa rọ́ kíámà. wọ́n lè dínà láyé ṣe àdúnà zúùrà àti ẹ̀ṣà ń jù. àti ṣe bẹ́ẹ̀. wọ́n lè dínà láyé ṣe àdúnà zúùrà àwọn tí wọ́n kì í bá wọn witness irọ́ wọ̀ kí n bá wọn péjọ láwùjọ bẹ́ẹ̀. wọ́n ìdá mọ́rú bí lágùrì tó bá rìn ní àwọn ibi tó ti ń sọ̀rọ̀ tí ò da mọ́rú kiri àmọ́ wọ́n máa ń rìn pẹ̀lú àpọ́nlé ni àwọn lára àwọn evidence táwọn ń sọ nìyẹn ó dẹ̀ ń sọ pé ń kọ́ wọ́n ní mínìhájú tiwọn tó ní kó máa ṣe òfin wọn nǹkan tó pa wọ́n láṣẹ kó máa ṣe ó wà so kí àwa náà ń kọ́ ká má bá wọn ṣe kí ni ká má bá wọn ṣe ní ọ̀rọ̀ àwọn alápákan mò ń sọ o ní ọ̀rọ̀ àwọn alápákan tó ń pé ọ̀rọ̀ yìí tó ní táwọn àfáà tó ti sọ kódà ní Mísírà dáìrìlì ìftáì tí ó wà ní Mísírà wọ́n ti dá irú ẹjọ́ báyìí rí tẹ́ pé èèyàn máa padà síbi ọ̀rọ̀ wọn so wọ́n fi sọ pé kíyàn má ṣe so àwọn kan tó wá sọ pé kí ló dé a lè bá wọn ṣe ní bá wọn ṣe ẹ̀yẹ ọ̀rọ̀ dáìrìlì ìftáì yìí ni ibi ilé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ti máa ń dá ẹjọ́ ẹ̀sìn tó wà ní Mísírà àwọn ló ní ká bá wọn ṣe ká participate níbẹ̀ ká kí wọ́n pé kí ló ń ṣe happy Christmas happy pé àti pé kí ló kọ mùsùlùmí pẹ̀lú pọ̀ ọjọ́ ẹ̀ ló bí Jésù àbí kò sí Jésù léèzà mi nìkan wáyé di dín ní wàhálà mi náà ká nílẹ̀ yìí mẹ́rin ọ̀rọ̀ pé ká gbà ń pọ̀jọ́ báyìí ni Jésù ń kú Jésù ń bọ̀ láyé àbí kò wá sáyé mọ́ ọjọ́ báyìí ló kọ ọjọ́ báyìí ló bí kò wà nínú pé dọ́nà gbọ́dọ̀ gbàgbọ́ pé tọ́ bá bí ọjọ́ báyìí ló bí pé tá a bá gbà wọ́n pé ọjọ́ báyìí ló bí kò ń ṣe ọjọ́ báyìí ó ti bẹ̀rẹ̀ sí wa jẹ́ là kódà àwọn kan náà tún ti gbé nípa mọ́lúdà nẹ́bí wa Muhammad pé rọ̀bíùlẹ̀ àwà kò ń ṣe 12 of rọ̀bíùlẹ̀ àwà lòun ni wọ́n bí ànẹ́bí wa Muhammad mọ́ ìpè 19th of rọ̀bíùlẹ̀ àwà ló bí ànẹ́bí wa Muhammad ṣé ẹni tó tọ́ ń pé 19th of rọ̀bíùlẹ̀ àwà ṣé òun fẹ́ ṣe ní 19th of rọ̀bíùlẹ̀ àwà lìyẹn ni àbí ó kàn fi ń sọ lórí pé kọ́ máa celebrate ànẹ́bí wa Muhammad àwọn pé tọ́ọ̀tì wo school of thought wo ló wà tó ti ń sọ àwa sọ pé ṣé ká celebrate ànábì ní 12 ni àbá celebrate ẹ̀ ní 2nd ni àbá celebrate ẹ̀ lásìkò tó ń wà ń pa ànábì wa Muhammad ṣé ó ba ẹ̀sìn wa jẹ́ àbí kò bẹ̀ ẹ̀sìn wa jẹ́ àyàbá nìyẹn so ń pé ń kọ́ ká kí wọ́n pé happy Christmas jáìzà ni nǹkan tó dáa ni kódà ó wá gbé sí pé ó wà nínú ń pé mùbádà láti tẹ̀híyà ó wà nípa pé à ń dá kíkí tí wọ́n kí wa padà nítorí pé nínú àlùkùránì lọ́lọ́wọ́n bá ti sọ nínú àlùkùránì òun ni Ọlọ́run bá ti sọ fún wa ń pé wá ìdáhù yìí tó bí tahiyyatin fẹ́rù dúbí àṣàní minha aw wudduha tí wọ́n bá kí yín fẹ́ ìdáhù yìí tó bí tahiyyatin fẹ́rù dúbí àṣàní minha téèyàn bá kí yín
tó bá kí wọ́n kí ń pé sàlámù àlékún wọ́n kí ń pé ní kíkí kan fáwù dú bí hasan amínìyà ẹ kí wọn ní kíkí tí wọ́n da ju ìtọ́ kí ń yẹ lọ ni o Al-Qur'ani ò dẹ̀ ṣe sọ̀rọ̀ fún pé ó jẹ́ Christian ó jẹ́ Muslim kódà níbi àyà míì tí àwọn ọ̀gá tó máa ń ṣàlẹ̀ fún wa ní pé wala taqulu liman alqa ilaykumus salama lasta mu'minan àbí ẹ má ẹni tó bá kí yín pé sàlámù àlékún ẹ má sọ fún pé nígbà tó tẹ̀sí jójú ogun tí nǹkan le la taqulu liman alqa ilaykumus salama lasta mu'minan ẹ má sọ fún pé òun ṣe mùmínì kẹ́ni pé ẹ̀ ní dá kíkí ẹ̀ padà fẹ́ẹ̀dáhù yìí tún bí tẹ̀hìyàtìn tó bá kíyín àkòrè sọ pé sàlámù àlékún nìkan bí tẹ̀hìyàtìn tó bá kíyín ní irú kíkí tó ń kó jẹ́ fáwù dú bí àṣà nìmínìà ẹ dá kíkí yẹn padà bí àṣà nìmínìà pẹ̀lú kíkí tó dájú tó kíyín lọ yẹn ló fa conception ni pé tó bá kíyàn pé sàlámù àlékún èyí tó dájú ní kí wọ́n ní wa alaykumus salam wa rahmatullah tó bá kíyàn pé sàlámù alaykum wa rahmatullah kíyàn dáhùn pé wa alaykumus salam wa rahmatullah wa barakatuh kíyàn bá wá kíyàn pé assalamu alaykum wa rahmatullah wa barakatuh kíyàn wá dáhùn èèyàn lè wá dáhùn pé wa alaykumus salam ipa pé ìyẹn kíkí ti pé so tó bá kíyàn èèyàn máa ń dá kíkí tí Kùránì pa wá láṣẹ àá dá kíkí yẹn padà ju bí wọ́n ṣe kí wa lọ yẹn ni so àwọn pípù yìí kẹ̀ tó bá di ọjọ́ Idil Fitri wọ́n kí wọ́n pé happy Idil Fitri to all my Muslim brothers tó bá di ọjọ́ iléyá wọ́n kí wọ́n pé happy àbí Idil Mubarak tó bá di ọjọ́ Mọ́lídì Ànábì Muhammad kódà tíjọba tó ti ń pín ọlùdé rẹ̀ gbogbo àwọn ọjọ́ yìí wọ́n ń give holiday ni gbogbo adẹ̀ ń jọ́ wọn àlé wọn tó kó tó ń pa àwọn jẹ́ kí àwọn máa lọ bí iṣẹ́ gan-an síbẹ̀ wọ́n sì ń kí wa àjọ ń ṣe àjọ mu kí ló wá dé tẹ́gbẹ́dì tí wọ́n bá dé ẹ̀ wá ní pé kọ́ máa kí wọn ìrọ́pù wọn ní ti ní tíyàn bá kíyàn tó bá kíyàn èèyàn máa ń dá kíkí padà ju bí èèyàn bá ṣe kíyàn lọ ni so ká kí wọn yẹ ń pé já ìzà ni kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ tó láwọn ọ̀rọ̀ sọ́ọ̀rù ni ń pé tíyàn fẹ́ ṣe kí wá ní ń pé ṣé new year ká ṣe àti pé bí akíyàn tó jáde lọ bìbẹ̀ yẹn pé oúnjẹ wọn tó bá gbóúnjẹ wá fún yàn ṣé ìyàn lè jẹ àbí yàn ò lè jẹ ìyẹn náà ṣé àwa ń gbóúnjẹ fún wọn nígbà iléyá à ń gbóúnjẹ fún wọn nígbà tó náà rẹ̀ ó dẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni wọ́n jẹ kódà Kùránì náà dẹ̀ tún sọ yẹ fún wa pé wat'amu ahlil kitabi hillun lakum wa ta'amukum hillun lahum ń pé oúnjẹ àwọn ahlil kitabu yìí ó tọ́ ń pé kẹ́ ẹ jẹ Kùránì sọ bẹ́ẹ̀ pé ó tọ́ kẹ́ ẹ jẹ gẹ́gẹ́ bí oúnjẹ yín náà ṣe tọ́ sí wọn kó jẹ kódà ní tẹ̀síwájú ẹni tó bá jẹ́ ṣéèkì inú wọn ẹni tó jẹ́ obìnrin re tó wúyàn tó ṣe ń pé kínní àwọn ọ̀gá ló máa ṣàlàyé bí àyà ṣe lè máa lo àyà yẹn lọ àbí nǹkan kan ṣóyé ń pé tó bá jẹ́ ṣèṣì tó wúyàn bẹ́ẹ̀ èèyàn lè fẹ́ wọn lẹ́yìn ìgbà tí ẹ bá ti sanwó orí ẹ̀ tẹ́ ṣe ń pé báwo lẹ ṣe ń fẹ́ ra ẹni ní ìran yín nílé yín àbí nǹkan kan báyẹn so ìyẹn ibi tó kàn wá òun ní pé kọ́kí ni tọ̀hámù alil kitab hillun lakum wa tọ̀hámukum hillun lahum oúnjẹ wọn ó tọ́ ká jẹ oúnjẹ tàwa náà ó tọ́ kí wọ́n jẹ ká fi ẹ̀ náà lẹ̀ báyẹn ń pé nípa January 1st ó ṣe kò ṣe January 1st àáwò kí ni ìdí tàbí fi ṣe ń pé January 1st àti ń pé gan ẹ̀ ń sọ pé kinní kan Gregorian calendar ẹ̀dẹ̀ ń sọ pé kinní kan lunar calendar kí ni wọ́n tó fi ń kà Gregorian calendar kí ni wọ́n tó fi ń kà àá sọ pé lunar calendar òṣùpá òun ló fi ń kà Gregorian yìí kẹ̀ oòrùn òun ló fi ń kà àwa bira wa ta ló dá oòrùn ta ló dá òṣùpá. والذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. yìí tí mo bá rẹ̀ tó gbé èèyàn ti ń ṣe kí ẹ̀yẹ́ náà dà ó wà lẹ́dí jàálà lílà. والنهار خلفة. Ọlọ́run ọba ló dá òru àti ọ̀sán kí wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn. لمن أراد أن يذكر. ní ẹni tó bá fẹ́ ányádà kára ń pòun fẹ́ máa rántí áwọ̀ àràdà ṣùkúràn àbò fẹ́ pé kóun máa dúpẹ́ náà oòrùn àbí ọ̀sán rádà ọ̀sán àti alẹ́ òun la fi ń ka ọjọ́ àbí wàmọ́ léyìlú wá léyìlú ìlà sáwà kò sí yàtọ̀ láàrin pé Monday lélẹ̀ Tuesday lélẹ̀ Wednesday lélẹ̀ kò sí pé bí Monday máa dúdú kíní kan máa pupa oòrùn àtòṣùpá òun náà ni wọ́n ń gba ọjọ́ lọ́wọ́ ara wọn ta fi ń kà ó di ọjọ́ kan lénìí ó di ọjọ́ méjì lénìí ó di ọdún kan lénìí. inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal ardi fi
ستة أيام. ọlọ́run bá dá mú bọ̀ wípé ìyẹn máa kà á bẹ́ẹ̀ liman arada an yazakara fẹ́ni tó fẹ́ kóun máa rántí ìrántí yẹn lè pín sí méjì tó lè pín sí ni pé a rò nípa òmùrù dìníyà wà òmùrù dùnìyàwíyà a rò nípa ń pé èní ìsìn àbí níbi January 1st 365 days wọ́n ti pé wọ́n yẹ òdìní àbí ọ̀ṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ náà ni kí ló fẹ́ ìyẹn ń ronú ṣé mo lékún lánàá sẹ́ni ni àbóhun dínkù ọlọ́mọdé àdínkù àbí liman arada an yazakara ẹni tó bá fẹ́ tó fẹ́ máa rántí ó fẹ́ máa wò àbí ṣé ìjọsìn òun ṣóun lékún ni àbóhun dínkù ṣé ẹlòmíì ó lè máa ṣe kò ń ṣe fáàlì kó lè máa dúpọ̀ èmi náà mo lè sọ pé látọdún báyìí mo mí sí irun rí èèyàn sọ pé tọ́lọ́run gbà àmọ́ pé ọlọ́run pa mí láti ṣe kékeré kí mo lè sọ pé látọdún báyìí mo mí sí irun rí mo lè sọ pé láti oṣù báyìí dóṣù báyìí mo mí sàlìmọ̀ àbúbù lẹ́tọ̀ kan máa ṣe. ẹni tó ń fẹ́ ń pé kóun máa rántí sọ̀látìlì fàtì tèmi náà máa gbẹ́ pé lè ó dín báyìí anya zakara ó fẹ́ máa rántí aw arada àbáwọn fẹ́ ń pé kó fẹ́ máa dúpẹ́ ògbà tó wá rò ó ń pé àṣóhun lékún ni àbóhun dínkù ó wá rí ń pé òun lékún ó máa fa ń pé ń kọ́ kó dúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi rabbil alamin. àti àwọn yàrá yálé kí wàá fi wà ní hálìkì wọ́n ṣàṣàlékún dáadáa àti àlàáfíà abẹ́kàlẹ́gbà sọ̀rọ̀ láti fi أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا